dá ilé rọ̀nà mo pé ewé kan dé o. Àtótó arére ìwé ìròyìn Yorùbá Tòótọ́ agbẹnusọmọ káàárọ̀ òjíire tọ̀sẹ̀ yìí tuntun jáde kàṣàgbà. Bàbá o Kọ́lìntì lòun pàdé Barrister lájùlé ọ̀run. Èyí ni iṣẹ́ tí Barrister rán sílé ayé. Ó ga o Tọ́pẹ́ Àlàbí lórin burúkú ni alágbára bí àrá ní Bọ́lá Ààrẹ bá gbé ìgbésẹ̀ ńlá. Orun gbọ́bọ̀ àwọn alágbára fẹ́ gbọ̀nà tí wọ́n fi yọ Jonathan lọ́jọ́ sí yọ Tinubu o. Wàhálà àwọn àgbàlú Ilé Ifẹ̀ ní Aláàfin gbọ́dọ̀ wá forí balẹ̀ nífẹ̀ẹ́. Wọ́n ní ewu wà níwájú. Àṣírí tú Tinubu tú àṣírí ìdí tí kò fi rí Nàìjíríà ṣe. Ẹ wá gbọ́ ẹnu tó fẹ̀sùn kàn. Ó tán ìyàwó Jonathan fòǹtẹ̀lù Tinubu fún sáà kejì o. Oríire ńlá àjọ tí yóò rí sí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ o. Ó parí wọ́n fẹ̀sùn fẹ́ kọ̀kọ̀kan Fúnkẹ́ Akíndélé àti Kàmó. Ẹ wá gbóhun tún Fúnkẹ́ san. Èèmọ̀ wọ́n bẹ̀rẹ̀ èèyàn lọ́wọ́ Samson ní Ẹ̀pẹ́. Ó lárẹwà ọmọge kan lòún pa. Gbogbo ẹ̀ lẹ́ka gbádùn nínú ìwé ìròyìn Yorùbá Tòótọ́ tọ̀sẹ̀ yìí. Ó wà káàkiri gbogbo vendor 400 náírà péré ni ó béèrè fún tiẹ̀ o.